so Alhaji o ti rí ṣòye tẹ́ ṣe lánàá ó dẹ̀ lè sí lẹ́ ń lò làwọn náà fi lò ẹ fún yín tó wá ṣe pé ó lẹ lò owó lá lò fún yín owó lá lò fún yín ṣùgbọ́n ẹ tẹ́ lù yẹ á lò ẹ fún yín. mo wá mú pọ́ìntì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo múnú ọ̀rọ̀ yín tẹ́ sọ o pọ́ìntì mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ni wọ́n á fi dè ìmọ́lẹ̀ ní ìsìn. ẹ̀ ń rí fídíò mi náà ẹ̀ ń rí fídíò tí mò ń ṣe ẹ̀ ń rí ilé tó bá ti jẹ́ rọ́bẹ̀ tó bá ti wà lórí stage ẹ fi máìkì kẹ́ ẹ fi búra. àkọ́kọ́ ẹlẹ́nu owó tán ná fún Alhaji pé tó yẹ kó fi ṣe dáadáa owó náà tún ná owó yẹn jáde ó ná fáwọn èèyàn á fi ṣe fẹ́fẹ́ rìtì á ná fáwọn èèyàn so ní pé mi ò jẹ́ kó fi owó yẹn ṣe nǹkan rí ntẹ́ mẹ́nu ẹ jẹ́ kó down point yìí lákọ̀ọ́kọ́ ṣe é bá ṣe náwó fún Pasuma tí Pasuma tó bá pa 1 million mo fi ṣe example ṣé Alhaji wá sí Alhaji Pasuma bá pa 1 million lóde ó rẹ́dì láti fún àwọn tó kù díẹ̀ káàtó 4,500 kò sí ọ̀rọ̀ tó lè bá dọ́dọ̀ wá sí Alhaji Pasuma láyé àfitágbára wọn ọba káwọn ó ṣe nínú owó yẹn náà ni kò sí pé ìrànlọ́wọ́ báyìí ló bá wá sí Alhaji Pasuma Alhaji ó gbìyànjú yóò ṣe nínú ìrànlọ́wọ́ yẹn kò ní jẹ́ kó o kúrò pẹ̀lú bànújẹ́ yẹn alákọ̀ọ́kọ́ nù mò ń bọ̀ lórí ẹ̀ o ẹlẹ́ni nǹkan pẹ̀ ní achievement láàrin èmi àti yín ni o ẹdún di máìkì pẹ̀lú pé Wasiu Alhaji Pasuma ṣe ràn yàn lọ́wọ́ tó yẹ ẹdún di máìkì ẹgbéra yín ṣe pèpè ẹlẹ́ achievement tó wàláì máa gbà fún yín ẹdún di máìkì mo láti achievement ju Wasiu Alhaji Pasuma lọ wọn ò retí inú olórin tó lówó ló yẹ mọ̀ ẹ lọ wò dáadáa ọwọ́ ẹ̀yìn lẹ́wà nísàlẹ̀ ṣé wá rí inú owó tẹ́ ẹ ní ẹ̀rìn nìkankan lọ́wọ́ inú owó tẹ́ ẹ lé ní Ìbàdàn tá a jọ wáyé ẹ̀rìn nìkankan lọ́wọ́ kò sí tí ì bá ṣe ìgbà tí jà ṣẹlẹ̀ kò sí olórin tẹ́ ẹ máa ń ṣe àmáìkì fún Alhaji ta yóò ṣe àmáìkì fún níbo kò sí olórin tẹ́ ẹ máa ń ṣe àmáìkì fún ẹ wá wà àwọn fọ́mọ ẹlẹ́gbẹ́ tó ti dàgbà àwọn onílù tó ti dàgbà àwọn tó ti kọ́ tó ti dàgbà èwo ló bá ẹ̀pù wádọ̀ yìí tẹ̀ ṣe rí ẹ̀ ṣe ìbí kẹ́ fún 2,000 lẹ́dà tó dé lọ́wọ́ ẹ̀yìn lẹ́dà every Thursday ẹ lọ wò àwọn èèyàn máa tò sọ́dọ̀ lẹ́dà àfi tí Alhaji lẹ́dà ò bá sí nílé lókù pẹ̀lú achievement yẹn 0 ni owó tó bá ti ní tí wọn ò ná ń bẹ̀ kì í sowó ẹ wá sọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀kejì ẹni lórí social media pé Alhaji Wasiu Alhaji Pasuma fún yàn lówó láàrin èmi àti yín ẹ dúró di máìkì ẹ ṣe pé lórí social media yẹn ẹ mọ fáwọn èèyàn lówó tí máwọn international gan ẹ sẹ́ndì owó sí yẹn tẹ bá ti rí fídíò mi ẹ dúró di máìkì kẹ ṣe pé Alhaji Wasiu Alhaji Pasuma ó mọ iye fans ni iná ni fans ẹ sì fi ń pọ̀dọ̀ la kò síbi tí Wasiu Alhaji Pasuma ti lè rí yín àlàyé ó kì í tàpọ̀nlé ni tẹ bá jẹ́ fans Wasiu Alhaji Pasuma wọn ń fi ojú kéré pé ọmọ kékeré kan rè tó jẹ́ fáǹsì ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tẹ́ tún sọ ẹni ẹ̀yin máa pa mí kò sí tẹ́yìn lè pera yín ẹni wọ́n ní ká má pè yín ní ìlérí láwọn ibì kan bí wọ́n ní wọn gbọ́dọ̀ pè yín àwọn tó jẹ́ fáǹsì ti Wasiu Alhaji Pasuma ni sẹ́yìn fẹ́ wọn pè yín ní sẹ́yìn ò ní fáǹsì ti yín ìbẹ́yìn náà láwọn tó náwó fún yín ṣé mi nìsín tí mo jẹ́ ẹ̀dẹ̀ ń bá mi jà màá ní káwọn fáǹsì mi lọ máa náwó fún kò ṣeé ṣe ìbẹ́yìn náà ní fáǹsì yín ṣùgbọ́n èyí ṣe dáadáa sáwọn fáǹsì yín àwọn fáǹsì yín kan wà tí wọn ò lówó lọ́wọ́ mọ̀ tẹ́ẹ̀dẹ̀ gbé wọn tẹ́ pé wọ́n dẹ̀ náwó fún yín pa Sẹ̀míùdà wà ń bẹ Sẹ̀míùdà ilépo ni onítáǹkà ilépo ní kokonọ́ọ̀tì àwọn tí ó bá mọ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti yé wọn ọmọ rẹ̀ àtọmọ tí wọ́n jọ lọ rí síìtì ni ó máa ń náwó fún yín pa á náwó fún yín pa ìgbà tọ́rọ̀ ọ̀sẹ̀ yìí dande tó rí bákan Sẹ̀míùdà fẹ́ gborí stéèjì ẹ mọ̀ ni wọ́n nà bọ́ọ̀lẹ̀ ṣe ti gbàgbé ọdún yẹn ni mò ń rán yín létí ṣe ti gbàgbé ni
àwọn tó bá wà coconut tó jẹ́ tanker driver wọ́n mọ̀ gbọ́rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ayé wọn á máa gbọ́ sí àwọn tó bá lè tẹ̀tí swáì sínú wọn tí wọn ò ní ṣàbòsí wọn á sòótọ́ so ẹ ti bá náwó fún yín ó gbọ́dọ̀ correct ààrẹ ṣẹ́wárí ìlara tó ń ta yín tó ń ṣe yín mo ti sọ fún yín lásìsìn yín lẹ̀ ń gbá kò sí nítorí kẹ́ ẹ ṣe ẹ mọ̀ gbọ́dọ̀ àbí player ní tó ti mọ̀ pé lásìsìn lè ń gbá akàrà gbà ẹ lọ wo followers yín ẹ lọ wo followers yín tẹ́lẹ̀ ẹ lọ wò ní ìsìn wọ́n sì tún máa já sí wọ́n sì tún máa drop sí so Pasuma ìṣẹ̀gbẹ́ yín ẹ wá sọ̀rọ̀ kan ẹ ló sọ̀rọ̀ ó kò jẹ ẹ jẹun fún ilé example èèyàn máa ń yí ogun jà ni tó bá jẹ́ jagunjagun gbogbo ogun kọ́ lèèyàn máa ń jà àwọn ogun kan wà tẹ́ pé ogun kéréje ni ogun ẹsẹ̀ kúkú lásán ni àwọn ọmọ kéékèèké ni máa ń jà jagunjagun ò gbọ́dọ̀ jà torí ogun ẹsẹ̀ kúkú yẹn ó máa ń gbé jagunjagun lọ so jagunjagun ìdérú bí ogun báyẹn ẹ kiri sí Wasiu Alabi Pasuma pọ̀ tálàjì bá fẹ́ sọ̀rọ̀ tó wá ẹ jẹun fún ilé example tálàjì bá sọ ó pé báyìí ni ẹ wò ẹ̀yin gan mọ̀ gbọ́n Alhaji ò ní sọ̀rọ̀ torí ogun kékeré lógun yín àwọn ò gbọ́dọ̀ járú ogun ó dàbí MK lọ́yọ̀ state ni bàbá náà máa ń yí ogun jà ní ogun kékeré ọ̀rọ̀ sì ń bọ̀ o mo sọ fún yín ẹ fọwọ́ sórí àwa náà ò ní fọwọ́ sórí fún yín ẹ dẹ̀ ló ẹ lé àwa náà lò fún yín ọ̀rọ̀ sì ń bọ̀ ṣùgbọ́n mo ń sọ fún yín láti sin ilẹ̀ ń gbá ẹ kànra gbá ni ṣẹ́dúgbọ́n ni mo sọ fún yín kò síbẹ̀ kò sọ náà tẹ́ ẹ lé gbégbà láti sin ilẹ̀ ń gbá àwọn achievement yín tẹ́lẹ̀ ní wọn ò rétí inú olówó tó lówó ju inú olórin ẹ̀ sí number 1 to 5 o ẹ lọ wò dáadáa ẹ̀ sí 1 to 6 bó ti ẹ̀ pé àwọn arọ́ kan náà tán wà á tùṣù dé sàlẹ̀ kòkò àní mo sọ fún yín pé tẹ́ bá ti lùlù débì kan ẹ tọwọ́ bọ̀ ṣàòkù lójú tẹ́ bá wá tọwọ́ bọ̀ lójú ẹ̀ ní láìkì ẹ̀ tó láwo máa sòótọ́ àmọ́ tàmọ́lé tẹ́ bá ti ń parọ́ àtúnwá ní kẹ́ tí èké ṣe ó làwọn pa àtúnwá ní kẹ́ ẹ máa fi máìkì búra ẹ fi máìkì ẹ fi búra Pasuma ò lè dá yín lóhùn láìláì tó bá ti ń dá yín lóhùn àwọn èèyàn ti gbọ́nà Alhaji dáadáa tó bá ti ń dá yín lóhùn wọ́n ti ń fún yín múra ni torí láṣìṣe lẹ̀ ń gbá ẹ̀ẹ́dẹ̀ kanra gbá ni ẹjẹ́ mi àti wọn wò láṣìṣe lẹ̀ ń gbá a tún ti ń wò yín o ẹ tún lẹ̀ ń lo òde mi lónìí tẹ́ bá ti ń bá Pasuma wí gbogbo tẹ́ bá ti ń bá Pasuma wí láàmú mẹ́sì rẹ̀ wá ọ̀rọ̀ sẹ́lí ìdá tí mo sọ ní kokonọ́ọ̀tì tó bá jẹ́ rọ́ọ̀nì tẹ́ bá ti mú máìkì ẹ ṣe pé ọmọkan ẹ ń wò mí ọmọkan parọ́ mọ́ yín lórí social media ẹ ṣe pé irọ́ ni àìmọye àwọn fáǹsì yín tó ti náwó fún yín tó ti wà lẹ́ẹ̀lẹ́ tẹ́ẹ̀lì rẹ́ńdà ẹ̀pù fún wọn tẹ́pẹ́tẹ́ bá ti rí wọn lágbo ẹ̀ ní dákọ̀ wọn gan wọ́n dẹ̀ náwó pa fún yín rí á mọ̀ mú wọn jáde ní ìkọ̀ọ̀kan ní mọ̀ mú wọn jáde fún yín eléyìí tó bá ti wá jẹ́ pé wọn parọ́ ni ẹ wá dóńdì máìkì ẹ ṣe pé ẹ ń wo fídíò mi náà ó ń lọ fà ẹ ń wò eléyìí tó bá ti wá jẹ́rọ́ fáǹsì tí ò bá sọ́ra tí ìgbórí òpè Pasuma ti láwọn fáǹsì wọn gbọ́dọ̀ náwó fún yín mọ́ wọn ò lè náwó fún yín mọ́ ẹ mọ̀ pé ń benefit lára ẹ̀ tẹ́lẹ̀ lẹ́ ń ṣe bí champion ẹ mọ̀ pé ń benefit lára wọn ò lè náwó fún yín mọ́ wọn ò lè pè lírírí mọ́ ẹ máa náwó yín lọ bọ́ kẹ́ ẹ tó jéèyàn òun ló gbé yín tẹ́ fi jéèyàn àwọn ọmọ bá yín fà dọ́là gbogbo tó rí ọjà òun ló gbé yín tẹ́ fi jéèyàn wọn ò dẹ̀ lówó tó Pasuma Alaji tó bá sọ àmọ́ pé ẹ lówó ju Pasuma lọ ẹ dúró di máìkì ó yẹ ṣe pé orúkọ tẹ ní ẹ kò sẹ́ni kankan tẹ ràn lọ́wọ́ ẹnì kankan tẹ ràn lọ́wọ́ kò sí ẹ wo ẹ̀yin èèyàn ní yéré àfọlù yìí mo sọ fún yín bọ́ńbà tù bọ́ńbà ni ó wà lẹ́ẹ̀bí yẹpẹ ni wàláì. Ọlọ́run nǹkan kan ń dùn mí Ọlọ́run bá ń gbọ́ ó ń dùn mí gidi gan torí mo wo fídíò kan lánàá tó lórin kan ṣe nìbàdàn ó ń dùn mí kò dẹ̀ kí n ṣẹjọ́ olórin yẹn ókè aláyé kọrin tí n bá bẹ̀rẹ̀ lábàáká ṣàgbára wọn lè kà ó tí n bá bínú tán wé sẹ́bọ̀ yìí ṣàgbára wọn lè kà ó ẹ wá mú píkítọ̀ olórin mi ẹ̀ ń táàgì ẹ̀ mọ́ ṣé wọ́n dárúkọ most fans they are the causes of all this problem most fans ẹlòmíì ò ń ṣe
fan lásán ni because you call yourself a fan, you cannot even vibe to the music. Tó bá pè jáde ní ìsìnkú ya wá kọ orin kan lórin Paso. Ẹ mọ̀ ọ́n gbogbo ẹ̀ bí àti kẹsẹ̀ ti bá ń jẹ yín ni. And you call yourself a fan. Ìgbà ìjà ó ní Paso kọrin kan. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún àwọn fan kan ni ó jẹ́ pé ìgbà ìjà báyìí ni ó dà pé àwọn wà useful. Paso dẹ̀ ti kọrin tán. Ó níṣẹ́ mọ̀ pé tójú ogún bá lè tó lè àrántí ọmọ líle ọjọ́ àdúgbà ọ̀ràn tí a dá bí tèmi Pasuma wonder tó fi jẹ́ pé everyday ni wọ́n rántí alálàbí. Okay, you think you are valuable right now nígbà tíjà bá wà lọ tán kọ́. Instead of you to vibe to the music, Cherry, normal when the issue starts from the beginning àwa iná sọ̀rọ̀ but ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ó ti tó kìí ṣe lójoojúmọ́ èébú kí ló dé ẹ vibe sórin ni ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí ẹ̀. Màá wo fídíò mi bá ó ti ẹlẹ́gbọ̀n kan ẹgbẹ́ ẹ̀ Facebook báyìí ni mi ò rí wọn rí láyé, mi ò rẹ́gbọ̀n wòrè yẹn rí. Wọ́n máa ń lógo white báyìí ẹ̀gọ́ yẹn ṣe kékeré báyìí irùngbọ̀n wà ṣe jákujàku mọ́ wọn lẹ́nu. Wọ́n máa ń sọ fídíò kan gbọ́ ṣé kìí ṣe kinní kan ló ń bá wí ṣá kinní kan yẹn ṣé kìí ṣe kinní kan ló ń bá wí ṣá. Mo wá wo ẹ tó ń sọ̀rọ̀ mo wá wo gbogbo péjì ẹ̀ gbogbo ẹ̀ kan ìjákujàku bóyá ìtẹ́ẹ̀lì àbí akátẹ́ ẹ̀jẹ̀ ló fi ṣe fídíò kan torí gbójú ogún ẹ̀ kan ṣe ṣùkùṣùkù níbi fídíò tó ń ṣe ni. But most fan wọ́n fáwọn ẹni yìí lọ́rọ̀ sọ because ẹ̀ understand kankan táwọn fan kan understand tí èèyàn kan bá búyàn kan tẹ bá mú fídíò ẹni yẹn àbẹ mú picture ẹni yẹn tẹ táàgì ẹ mọ́ fídíò yín tí èèyàn 200 bá wo fídíò yẹn ṣe àpapọ̀ ẹ ti fẹ́ nìyẹn ní fame sí ẹ ti fún fame now. A lot of people will go out to his page and say jẹ́ kí n wo ẹni even gẹ́lẹ́ mi tún máa ń rí advert gbà láti ibẹ̀ pé bá ń bú ẹni yìí advert èébú. My dear, if you know you are a Pasuma fan ẹ ti jẹ́ ká máa fi ojú kankan náà wo gbogbo àwa fan pé àwọn original fan ẹ jẹ́ ká máa sọ pé all Pasuma fan they are tout, they are thug, they are kinikan, and which is not. Ẹ forget ti à ń bú yàn kan ẹ bá wà sí ni ẹ gbájúmọ́ ẹ vibe sórin Paso tó bá pe ìkọ̀kan míì ní jáde ní sí pé wá kọ even mmm tó star jù gan èmi ò tún mọ ọrùn ẹyin nù yín ni èmi ò tún mọ ọrùn ẹyin ni ẹ vibe sórin ẹ má jẹ́ kún wàláyé astagfirullah tẹ́bí èmi bá ní bí a mo jẹ́ ọmọ bíbí inú Paso I won't take all this shit ọmọ máa ẹlòmíì tí ò tiẹ̀ tó nǹkan kan ọmọ máa sọ̀rọ̀ ẹ pàdé stop with shit now ẹ vibe sórin Paso ẹ gbé Paso lárugẹ if you are a fan ẹ vibe sórin Paso ní TikTok ẹ vibe sórin Paso ní Facebook ìyẹn gangan ló ń pè ní fans kì í ṣe àwọn bá ní ibú ẹ ayé máa bàjẹ́ ọlọ́mọ àbọ̀jú ìyá ẹ̀jẹ̀ ọlọ́mọ no it's not like that it's not like that ẹ vibe ó ní Paso sọ pé gbogbo là ń jẹ là ń mú là ń mú là ń jẹ là ń mú là ń jẹ là ń jẹ là ń mú kí ló ń jẹ Paso làwa ń jẹ nígboro ẹ jọ ẹ máa jẹ Paso ni ẹ má yẹ kí wọ́n máa rí àlàyé fín bẹ́ẹ̀ ṣe ń bú àwọn kan tó yẹ kẹ́ ẹ máa búlẹ̀ kẹ́lómi mọ́ ó ní ọ̀bọ kan tó máa ń wà ní mọ́tò tí ẹlòmọ́ ń jókòó sí bóyá kátẹ́lẹ̀ òun náà máa fi ń ṣe fídíò yóò ṣe ohun gbọ̀n jákujàku báyìí ó pe ara ẹ̀ ní mi tí ẹ fẹ́ dárúkọ because I don't want to mention name if I'm mentioning their name now they will still be famous. ẹ jẹ bàbá Oyinda ẹ jẹ ọ̀gá ńlá bàbá Oyinda ọmọ tó ń sọ ń bàdàn ẹ jẹ wọn lọ ẹ fọwọ́ àbúyàn lẹ̀ ẹ fọwọ́ ebúlẹ̀ ẹ mọ̀ pé nísìn wọn lórin bá ti wọrí stage báyìí ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ nígbà tó bá búyàn tẹ́ ẹ̀wọ̀n rẹ̀ yàn reply wọn ó ti tó wọn ní sọ nǹkan mi mọ̀ náà ẹ̀yin fáǹsì Paso ẹ jọ ọ̀gá ńlá lẹ́bí títí wá ọ̀gá ńlá lẹ́bí ti tèmi Alábí o ẹbí alálùbárí kàrí o ọ̀gá ńlá lẹ́bí títí wá o ìbára sí òní mo ti yàtọ̀ síta náà ṣe mọ̀ yẹn wá gbogbo tùǹgbà ẹ̀ní o wá ti gbé yẹn tì tuntun lè yí látọwọ́ òwe ẹsẹ̀ ẹ ṣì máa rà lábí adéwò bí ìran
ó tún wá sọ pé oníkálukú lọ̀gá Kúnlé lẹ́nu iṣẹ́ ọ̀gá àwọn ọmọọṣẹ́ tọ́jọ́ òde òní o ṣùgbọ́n Pasuma Wonder lọ̀gá ńlá ọ̀gá ńlá gbogbo ní Fuji ẹ jẹ́ kó máa gbọ́ ẹ̀yin tọ̀gá ńlá family ẹ ṣé àdúpẹ́ united we stand anybody ò lè rọ̀ wá ọ̀gá ni lá ọ̀gá ni lásà ẹ jẹ́ Paso ni ẹ fèbúlẹ̀. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìgbà bódìṣẹ́ lóhùn arére Òròkìlà wa TV lógbòde ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi Àpèkẹ́ Ajóbàtà mọ̀dé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV ìtógbòde Òròkìlà wa TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹtú yáyá ẹtú kiri wá kẹyà lọ sí Òròkìlà wa TV kẹwàá gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ gbogbo ẹ níbẹ̀ mbẹ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ níbẹ̀ mbẹ pátápátá Àpèkẹ́ Ògbóni sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ Ògbólọ́ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.